tó bá jẹ́ pé ẹ̀yin kristẹni náà bá lè ṣe tẹ́yin oníṣẹ̀ṣe náà bá lè ṣe tó bá jẹ́ pé ẹ bá lè jọ nítorí tọlọ́run táwọn kan bá ti gbẹ́nu tí ò dá sí yín ẹ mọ́ bu ànábì mọ́ ẹ mọ́ sọ̀rọ̀ sọ́lọ́run ọba Allah mọ́ àwọn gangan ni ẹ máa wọ̀n lé pé mo fọ Ọlọ́run ọba búra èmi ọmọ àkànbí tùmọ̀ máa bá yín ṣe àmín náà. àwọn kan bẹ nínú Islam àwọn tí ń lo àlìjànú bẹ́ẹ̀ ẹ pawọ́pọ̀ kẹ́ sọ̀rọ̀ sí wọn àwọn kan láwọn ń gbé ẹ̀mí tí wọ́n tẹ̀ wọ́n sí bẹ́ẹ̀dì mo ti ẹ̀rí kan lẹ́nu jọ́ mẹ́ta yìí ó dà pé mo ṣe ń wo lórí skin kí n lẹ́ ní àmà ní ojú. ọmọ àkànbí tùn yín náà ni o ẹ bá mi like ẹ bá mi share mo fẹ́ kó kan àwọn tó ní ọ̀rọ̀ yìí lára ẹ jọ nítorí tọlọ́run ọmọ tó ní ìyá àwọn ò ní sùn òun náà ò ní fojú borùn gbogbo ẹ̀yin arítẹni máa wí nínú Islam ẹ̀yin arítẹni máa wí nínú mùsùlùmí tẹ́ ń fàpáàdì ibo ti Islam mọ́lẹ̀ ẹ fà àwọn oníṣẹ̀ṣe sílẹ̀ ẹ fà àwọn kìrìsìtẹ́nì sílẹ̀ ẹ jẹ́ kó ogun ó sùn ẹ jẹ́ kó ogun ó mí ẹ má yẹ ni òfò ẹ má yẹ ni àdánù awíwíwí ẹlẹ́ẹ̀ní gbọ́ ẹ fà àwọn kìrìsìtẹ́nì lọ́rùn sílẹ̀ ẹ fà àwọn oníṣẹ̀ṣe lọ́rùn sílẹ̀ èwo lórí burúkú tẹ̀ ń bá ká àìsàn àrùn tó pọ̀ nínú Islam ẹ rí ìwò ẹ rí nǹkan kan ṣe ẹ lọ ń tọ́jú gbẹ̀sìn ẹlẹ́sìn kí ló ń dà yín láàmú kí ni pọ́blẹ́mù yín báyìí náà gbogbo yín ẹ̀ ní láti bọ̀ tán rí o mi ò yọ anybody kú ń bẹ̀ níwọ̀ tó bá ti wà ń bẹ̀ now ẹ wo àfáà kan tó tún jáde nísìn bóyá blogger ni bí nǹkan kan ní àmì yìí ti ń ṣe ń bẹ̀ tí ń claim pé mùsùlùmí lòun kí ló kàn ẹ́ pẹ̀lú Ọ̀ṣun Òṣogbo tán ṣẹ̀ṣẹ̀ ṣe kí ló kàn lé ayé rẹ̀ ṣé ìyá rẹ̀ ń ṣọ̀ṣun ni ṣé bàbá rẹ̀ ń ṣọ̀ṣun ni débi kó tí wọ́n lọ ń yọjú wo kíní wọn tó lọ ń gbé sórí afẹ́fẹ́ tó ní àwọn ọlọ́ṣun o wọ́n ṣe Ọ̀ṣun tọdún yìí o wọ́n ti ro kàn pójò òórọ̀ òjò òórọ̀ ó wá gbé fọ́tò àwọn ọlọ́ṣun yẹn ó wá nídìí tí wọ́n ṣe fajúro nìyẹn wọ́n ṣo arúgbá wọ́n ṣo bàbá kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní wọ́n fajúro pé ó dùn wọ́n the funniest thing tó tún wá fi bọ̀rọ̀ jẹ́ ìwọ ní bóyá ẹni tó ru igbá bóyá ó ti balẹ̀ ọba jẹ́ nítorí ẹni tó gbọdọ̀ ru igbá ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó ti mọkùnrin so bóyá yẹn ti mọkùnrin ó ti balẹ̀ ọba jẹ́ ó ti bọ̀nà jẹ́ ṣé yẹn l'Al-Qur'ani ràn wá a ti ní wèrè skánskánskánská wèrè lórí díẹ̀díẹ̀ wá kan fúra ni o a dẹ̀ ti ń súnmé ti ọjà tá a fẹ́ já wọjà báyìí àwọn wèrè tó wà nínú Islam a tírìtì ẹ̀ ṣé kò sí mùsùlùmí tó lè ṣe wáàsí láì bú kìrìsìtẹ́nì ṣé kò sí mùsùlùmí tó lè ṣe wáàsí láì bú oníṣẹ̀ṣe tẹ́ ẹ ṣe plain wáàsí bí wáàsí inú Al-Qur'ani bá ti tán wáàsí tí ń bẹ nínú Al-Qur'ani tó bá tán ẹ pa Al-Qur'ani dé kẹ́ ẹ yí páálí rẹ̀ sẹ́yìn ẹ fẹ̀yìn páálí rẹ̀ ṣe wáàsí ẹ má jẹ́ kó rí yín burú ẹ̀yin pípù yìí ẹ kàn lọ fa wàhálà lẹ̀ ẹ lọ wo kọ́mẹ́ǹtì àfàwèrè yẹn nísìn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí bú ànábì Muhammad kí lànábì ṣe fún yín torí tọ́lọ́run báyìí humanity person lànábì Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ kí mo tiẹ̀ wí kò ní dáa fún yín abẹ́fẹ́ ṣòfò ni ẹjọ́ orí burúkú wo nìyẹn ẹjọ́ wo ni mò ń sọ fẹ́yìn olórí burúkú ẹni òfò ọmọ òfò yìí tá a bá dẹ̀ woru yín náà ẹ ń lọ ilé ọlọ́sùn ẹ ń lò sọ́dọ̀ gbogbo wọn ẹ mọ̀ wá bú wọn níta ẹjọ́ wèrè wo ni mò ń sọ fún yín ẹ ní sóríire gbogbo yín tẹ́ ẹ lọ ń bú kìrìsìtẹ́nì tẹ́ ń bú àwọn oníṣẹ̀ṣe tẹ́ fi ń kó wàhálà bá Islam tá a fi ń gbọ́n tí ìṣètà nábì tá a fi ń gbọ́n tí ò ṣẹlẹ̀ nínú Islam owó tẹ́ bá kójọ eré ibú ni ó fi gbẹ̀yìn ẹ̀ fún yín o yóò kalẹ̀ ni kò ní kalẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀yin kìrìsìtẹ́nì náà bá lè ṣe tẹ́yin oníṣẹ̀ṣe náà bá lè ṣe tó bá yẹ pé ẹ bá lè jọ nítorí tọlọ́run táwọn kan bá ti gbẹ́nu tí ò dá sí ẹ mọ́ bu ànábì mọ́ ẹ mọ́ sọ̀rọ̀ sọ́lọ́run ọba Allah mọ́ àwọn gangan ni ẹ máa wọ̀n lé pé mo fọ Ọlọ́run ọba búra èmi ọmọ àkànbí tù máa bá yín ṣe àmín náà sí tó bá yẹ pé ẹ bẹ́ẹ̀ bá ti ẹ mọ́ bu Kristi ẹ mọ́ bu ànábì mọ́ ẹ jọ ẹ mọ́ yẹ̀yẹ́ Al-Qur'ani mọ́ ẹ mọ́ sọ̀rọ̀ tí ọ̀dà sáwọn bàbá dáadáa tí wọ́n ti ṣiṣẹ́ dáadáa ọmọ àlè làwọn tẹ́rí tá ń ṣe kínní yìí mọ bí wọ́n ṣe fẹ́ yà àwọn eléré ibú ni wọ́n bá ya ẹlòmíín sùn lábẹ́ bíríìjì ni láwọn tán láwọn míì tán láwọn ń píríìtì ọ̀rọ̀ Ọlọ́run yìí tán jẹ́ kẹ́ mọ́ bú ànábì yìí àwọn dáadáa wà nínú wọn bọ̀tẹ́lérì ibú ní farahàn ju ẹjọ́ nítorí tọ́lọ́run mú bẹ̀yìn ni kí ló kàn yín pẹ̀lú Ọ̀ṣun Òṣogbo òjòrò ójójò lé bàbá rẹ̀ òjòrò sójójò lé ìyá rẹ̀ náà nísìn ẹ lọ wo comment section wàláì wọn bú àfa yẹn mọ́ ànábì náà ń sọ̀rọ̀ sí Al-Qur'ani náà ń sọ̀rọ̀ sí wọ́n ti wá differentiate wọn náà tọ̀rọ̀ Ọlọ́run ọ̀tọ̀ ní Allah kí ló dé tá ń ṣe báyìí àwọn kan bẹ nínú Islam àwọn tí ń lo àlìjànú bẹ́ẹ̀ ẹ pawọ́pọ̀ kẹ́ sọ̀rọ̀ sí wọn àwọn kan láwọn ń gbé ẹ̀mí tí wọ́n tẹ̀ wọ́n sérí bẹ́ẹ̀dì mo ti ẹ̀rí kan lẹ́nu jọ́ mẹ́ta yìí ó dà pé mo ṣe ń wo lórí skin kí n lẹ́ ní àmà ní ojú ọwọ́ àwọ̀ glove bí àwọn kérúbù and seraphim torí tọ́lọ́hún ó tún mú gbogbo ẹ̀ dání kò sì mọ́ kéwù ẹyọ kan ó sì fẹ́ jo lórí ó wá lóun gorí ẹ̀mí ni wọ́n ń pariwo ojúra wọn lóò aláìlà nínú Al-Qur'ani àáfàá kan dẹ̀ ló ń bà kí ẹ̀ ọ̀pọ̀ tá a bá lọ wo ó lè jẹ́ àáfàá kan ló máa befriend ẹ̀ rí yẹn sọ ẹja wo wèrè inú Islam náà
ẹja wo wèrè nù Islam ẹni bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ láwò ẹ foníṣẹ̀ṣe sílẹ̀ ẹ jẹ́ wọn ṣayé wọn ẹ fa àwọn ọmọ ìyá wa nínú Kristẹni sílẹ̀ ẹ jẹ́ wọn ṣayé wọn ẹja rán wèrè ayé wa nínú Islam ọ̀pọ̀lọpọ̀ ló ti bà Islam jẹ́ kí ló dé ẹ̀yin nu Ọlọ́run wo ẹ bá mi share ẹ bá mi type ẹ bá mi like ẹ bá mi send ẹ kó bá anybody kò ní dáa fún gbogbo ẹ̀yin òbílẹ̀ jẹ́ olórí bú gbogbo.